wọ́n ṣe múvì kan Kúnlé Afọláyan ló ṣe múvì yẹn Aníkúlápó. Àwa ń gbọ́ pé ẹ̀yin ni ẹ kọ story Aníkúlápó season 1 yẹn fún un. Mo fẹ́ kẹ́ sọ inspiration tó wà lẹ́yìn story yẹn. Ṣé Aníkúlápó ó fi agbára tí àwọn bàbá wa ní hàn nípa àjíǹde òkú àti ká jí òkú dìde. Kì í ṣe dandan kí ọfọ̀ ó pọ̀. Ó pọ̀ kíní ló dìde àkàrà ló béjì kókó ọfọ̀ lè mọ́ ju 2 mẹ́ta lọ tí ó sì lọ lọ́gangan. Ibi tó ń báyẹn fẹ́ kéèyàn ṣubú ni o tí kinní kan bá ṣe kinní aṣubú tí kinní gbọ̀n. ṣùgbọ́n igbá ló dogóje èrò ní ọ̀wájà gbangba àgbangba wọ́n ń wá rò pé táwọn bá ti ń wí bá ní ṣùgbọ́n wọ́n fi ń dá àwọn èèyàn lárayá náà. You are welcome to an historical edition of Unscripted with Jeff Owolewa. I call it historical because I have the doyen of African tradition and culture on the show today. It's my pleasure, it's an honor to have the great Baba wa Elébùbọn in the building. Baba, ẹ káàbọ̀ sí orí ètò sà. Inú mi dùn láti ní lórí ètò sà. Ẹ kí àwọn aráalé. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá, ọkùnrin obìnrin, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di. Ẹ kú àtìgbà, ẹ kú láéláé, ẹ kú ọjọ́ gbọọrọ bí ọwọ́ aṣọ, ẹ kú àtìgbà níbi tẹ́ rí lẹ́ẹ̀kan. Ẹ ṣé. Ẹ̀yin tí wà nílé, ọ̀rọ̀ láti gbọ́ látẹnu bàbá. Baba, today on the show, I want us to talk about African spirituality and our ancestral power. Tí ọ̀làjú àti civilization tó ti jẹ́ kí a fẹ́ máa pa wọ́n tì sẹ́gbẹ̀ẹ́ kan. So bàbá, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibi báyìí. Orúkọ Elébùíbọn yẹn, mo fẹ́ kẹ́ fún wa ní genesis story tó wà lẹ́yìn orúkọ yẹn sà, for a lot of people tí wọ́n mọ̀. Ẹ ṣé. Yes sir. Orúkọ Elébùíbọn àlàjẹ́ orúkọ ni. Okay. Orúkọ bàbá mi. Bàbá mi ni Akínrìndé Àkànbí Elébùíbọn. Ọdẹ ni wọ́n. Babaláwo sì tún ni wọ́n. Ìdílé wa ó jẹ́ ìdílé tí ó ṣe pàtàkì. Ìdílé wa jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn tó tẹ ìlú Òṣogbo dó. Olútìmẹ̀yìn, Tìmẹ̀yìn àti Lárọ̀ àwọn náà tẹ Òṣogbo. Igbó Ọ̀ṣun, Olútìmẹ̀yìn ló ṣọdẹ débẹ̀ tó fi rí odò tó wà níbẹ̀ tá à ń bọ̀ lónìí. Nípa bẹ́ẹ̀ ó jẹ́ kí iṣẹ́ ọdẹ Ògún kó gbilẹ̀ ní ilé wa. Gbogbo àwọn òrìṣà yòókù náà ni wọ́n ní ilé wa. Ṣùgbọ́n ọdẹ ṣíṣe ìjálá òun ló ṣe pàtàkì jù. N tí à ń pè ní ẹbu ni bíi depot, ibi tí a bá kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan jọ sí. A ní oríṣiríṣi ẹbu nílẹ̀ Yorùbá. Ẹbu ọṣẹ, ẹbu epo, ẹbu ìbọn. Ẹbu ìbọn ni ibi tí ọ̀pọ̀lọpọ̀ ìbọn wà. Nítorí iṣẹ́ babaláwo, àwọn bàbá mi àwọn èyí máa ń lọ sí ìgbẹ́ ojoojúmọ́. Ká dẹ̀gbẹ́ ká pẹran. Kẹ́lòmíì tà kó ṣe. Ṣùgbọ́n ìgbẹ́ kan wà tán máa ń lọ, ìgbẹ́ àjọdẹ tán máa ń dẹ lọ́dọọdún. Tẹ́nìkan bá fẹ́ ṣe ìnáwó, yóò bẹ ìgbẹ́. Gbogbo ẹran tá a bá pa, á kó fún. Tẹ́lẹ̀yìn náà bá fẹ́ ṣe ìnáwó, yóò bẹ ìgbẹ́. Bí ìyẹn náà ń pè ní ìgbẹ́ àjọdẹ. Ó lè jẹ́ lọ́dún àbí tí èèyàn bá fẹ́ ṣe nǹkan. Ibi ẹbu, bàbá gbé ìbọn tiwọn síbẹ̀ torí pé àwọn èèyàn lọ ìgbẹ́ ọdẹ ńdojúmọ́. Wọ́n ti wá ṣe ìkùbẹ́rẹ́ kan sí ìdí ìbọn yẹn tó jẹ́ pé kò jẹ́ kó lè máa jó àjówọ̀.
ó wá dé àsìkò tán fẹ́ gbẹ̀gbẹ́ ọdún bàbá mi wá bá wọn lọ. Àwọn èèyàn tí wàá ròyìn pé ẹni tó gbé ìbọn rẹ̀ sí ẹbu níbi tí ń ṣe tí ò yìnbọn ń jojúmọ́, kí ni àwọn táwọn ń tàbọn ń jojúmọ́, kí ni àwọn ṣe? Bí wọ́n ṣe dé ìgbẹ́ ọdẹ hùn, tí ẹtu bá yọ báyìí tí eléyìí bá yìnbọn sí ẹtu ọ̀sà lọ, tẹ́lẹ̀ bá yìnbọn sí ìbọn lè ṣáàkì, tágbọ̀nrín bá yọ tẹ́lẹ̀ bá yìnbọn sí kò so bí ẹtu bá wá rìn dé ọ̀nà ọ̀dọ̀ ti bàbá mi tó bá ti sábọn sí báyìí gbà ẹtu ó wò, bá ṣàgbọ̀nrín ni gbà àgbọ̀nrín ó wò. Wọ́n á yà wọ́n lẹ́nu pé ẹni tí òyìnbọn rẹ̀ ń jojúmọ́ pé bí ẹbu, so iná ṣe ń pè ní ẹlẹ́bu ìbọn, ẹbu ìbọn, Akínrìndé Àkànbí ẹlẹ́bu ìbọn, bí ẹbu ìbọn ṣe wáyé nù. Bí ìnagijẹ ní ẹlẹ́bu ìbọn yẹn tó fi wá di orúkọ. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé gan sà. Gẹ́gẹ́ bí àràbà ti ìlú Òṣogbo, kí ni story tó wà lẹ́yìn oyè àràbà yẹn? Ṣé torí I'm an actor nínú industry wa, kọ́lọ́n fọ̀run kẹ́ Murphy Àfọlábí, a gbọ́ nínú information ta ní nínú industry pé bàbá Murphy Àfọlábí pé àràbà àná ni ní Òṣogbo. Kí ni story tó wà lẹ́yìn oyè àràbà yẹn? Báwo ni oyè yẹn ṣe wà? Báwo ló ṣe wà? Kí ni influence oyè yẹn ní ìlú Òṣogbo? Àti pé as àràbà gbogbo Òṣogbo, àwọn iṣẹ́ wo? Àràbà, oyè àràbà ó jẹ́ oyè pàtàkì. Àràbà náà la lè pè ní olúawo. Àràbà náà ni olú ìṣẹ̀ṣe fún gbogbo àwọn òrìṣà yòókù. Àràbà dàbí archbishop ní ti Catholic tàbí chief imam ní ti ẹ̀sìn àwọn Lárúbáwá. Oyè àràbà níbòmíì wọ́n máa ń kàn tó jẹ́ pé tẹ́lẹ̀ ìbá kàn àtúnkẹ́lẹ̀ níbòmíì wọ́n yìí dù. Ó jẹ́ àjẹwọ̀. Jẹ́ pé ilé kan náà ló máa ń jẹ́. Ìdílé kan ló máa ń jẹ́. Ṣùgbọ́n ní Òṣogbo ń bì wọ́n máa ń yí ipò ni. Láti ibi oyè kékeré lèèyàn ti máa ń bẹ̀rẹ̀. Èèyàn lè bẹ̀rẹ̀ láti oyè erinmi, tó bá kú òun bẹ́ẹ̀ tí ààyè bá tún sí yóò sùn, yóò bọ̀ sí oyè míì. Téèyàn bá ti bọ́ sí akọ́dá, ó ti súnmọ́ àràbà. Ó dàbí bọ́n ṣe máa ń to oyè Ìbàdàn tó jẹ́ pé téèyàn bá ti lè jẹ ọ̀tún tolúbàdàn bá ṣíṣẹ̀ òun ni ó bọ̀ síbẹ̀. Bẹ́ẹ̀ náà ṣe máa ń ṣe lóṣogbo ń bì. Ṣùgbọ́n nílùú mi àjẹwọ̀ ni, ilé kan náà ló máa ń jẹ́. Tí èèyàn bá ti bẹ̀rẹ̀ sí jẹ oyè fún àpẹẹrẹ oyè àwíṣẹ lèmi kọ́kọ́ jẹ. Láti lẹ̀. Nígbà tí mo jẹ àwíṣẹ mo bọ́ sí akọ́dá, láti akọ́dá mo bọ́ sí àràbà. Bí wọ́n ṣe máa ní tí wọ́n máa ń wò mọ́ ẹni tí ó jẹ àràbà la, ìgbà míì wọ́n máa ń wo ọjọ́ orí àgbàlagbà. Ṣùgbọ́n ọjọ́ orí kò tó ẹ̀kọ́. Àràbà gbọ́dọ̀ ní ẹ̀kọ́, ó gbọ́dọ̀ mọ̀fá ju gbogbo àwọn ìṣọ̀ǹgbé rẹ̀ yòókù, ó gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ fá dáadáa. Torí pé tí nǹkan bá ṣẹlẹ̀ láàrin ìlú, tí ọba bá ránṣẹ́ pé ẹ bá wádìí nǹkan tí ń lọ kí ni tá a ṣe, àràbà gbọ́dọ̀ lè ní òye gbà bí ẹ ti ṣe ni, bí ẹ ti ṣe ni, bí ẹ ti ṣe ni. Àràbà ní ń bá ọba ṣèlú. Tí nǹkan kan bá ṣẹlẹ̀, bóyá òjò rọ̀ àbí bóyá ìlàlúrí kan ṣẹlẹ̀, àwọn èèyàn ń kú, àìsàn wọnú ìlú, Àtaọ́ja ó ránṣẹ́ sí àràbà pé ẹ bá ń dá fáwọn. Àti ní ifá àti àgbàlú, Àtaọ́ja nífá tiẹ̀ lọ́tọ̀ tó máa ń bọ lọ́dọọdún. Gbogbo ìlú, ifá àti ìlú yẹn ọ̀dọ̀ àràbà ló wà. Àràbà ló máa ń tọ́ ibẹ̀ ni wọ́n á pe gbogbo àwọn babaláwo nǹkan báyìí o, wọ́n á dẹ̀ kífá, wọ́n á yanbọ, wọ́n á ṣàlàyé, wọ́n á ṣètùtù. Ó ṣe jẹ́ pé kò sí nǹkan kan tí a dá sí lẹ́yìn ifá.
bí wọ́n tẹ ìlú dó Ifá ni wọ́n dà, bí wọ́n dá ọjà Ifá ni wọ́n dà, bí a fẹ́ lọ múlẹ̀ oko Ifá ni wọ́n dà. Tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ láàrin ìlú tí bóyá rògbòdìyàn ìporó ẹ̀dá bá dáfá gbogbo ètùtù tó bá yẹ kán ṣe bóyá kán tó bọ òòṣà gbogbo ẹ̀ nífá ó júwe. Nípa bẹ́ẹ̀ ipa tí àràbà ń kó nínú ìlú nìyẹn. láti máa ṣe ètò ìlú kí ìlú lè máa lọ síwájú òun ni bí àràbà ṣe jẹ́. Okay. Gbogbo wa la mọ̀ pé you are a veteran actor nínú industry Yorùbá wa. You have done a lot in the game. Then growing up, people like us, ẹ̀yin la máa ń wò, ẹ máa ń you have this unique voice tẹ́ máa fi ń ṣe bóyá ìjálá lẹ máa ń sun nínú àwọn tabari yín tẹ́ bá ti show nínú television báyìí ẹ ní this unique voice tẹ́ máa ń lò tó yẹ pé àwọn èèyàn voice yẹn làwa gbọ́ títí tí a fi dàgbà. Now nínú Nollywood industry, movie industry, wọ́n ṣe movie kan Kúnlé Afọláyan ló ṣe movie yẹn Aníkúlápó. That movie will remain one of the biggest Kúnlé Afọláyan movies, for now. Torí movie yẹn ó break out a lot of history ni record ni movie yẹn break. Àwa ń gbọ́ pé ẹ̀yin ni ẹ kọ story Aníkúlápó season 1 yẹn fún. Mo fẹ́ kẹ́ sọ inspiration tó wà lẹ́yìn story yẹn fún wa. Aníkúlápó ọmọ tó ṣe fíìmù ọmọ mi ni òun èmi rẹ̀ lájọ jókòó Kúnlé Afọláyan gbà tó wá bá mi bíi pé bàbá mi fẹ́ ṣe àwọn nǹkan tó wá láti inú odù Ifá mythology wá sọ nǹkan à ń sọ̀tàn lóríṣiríṣi lọ eléyìí dà pé eléyìí máa wúlò la fi ṣe Aníkúlápó yẹn. Ṣe rí nǹkan tí a rí mú jáde nínú ìtàn Aníkúlápó pọ̀. Ẹ rí i pé nígbà tá a kọ́kọ́ ṣe ìkan wọ́n tún wá ya gẹ̀gẹ́ wọ́n ń ṣe lọ tó jẹ́ pé ó tó gùn ju bí a ṣe ṣe tẹ́lẹ̀ lọ. Ṣùgbọ́n nípìlẹ̀ originally nǹkan tí Aníkúlápó ó fi agbára tí àwọn bàbá wa ní hàn nípa àjíǹde òkú àti ká jí òkú dìde. Àwọn Yorùbá nígbàgbọ́ nínú pé gbólóhùn tá a lè fi jí òkú téèyàn bá dákú nígbà tá a wà ní kéékèèké tí kò tíì sí kíníníìkì tí ò sí hospital àwọn babaláwo àwọn ni pharmacy àwọn ni dókítà àwọn ni wọ́n bá yàn dáfá. Àwọn bàbá wa wọ́n máa ń pè wọ́n káàkiri ni tẹ́nìkan bá ti dà ẹnìkan ti dákú o wọ́n á dẹ̀ pé yóò jí. Ọ̀rúnmìlà pàápàá nígbà ayé rẹ̀ ẹni tó jí òkú dìde ni Ọ̀rúnmìlà. ẹ rí i pé gbogbo àwọn òjíṣẹ́ wọ́n máa ń ní iṣẹ́ ìyanu táwọn aráyé fi máa ń gbà fún wọn pé ẹni tọ́lọ́run rán ni eléyìí. Ọ̀rúnmìlà jí òkú dìde tó pọ̀ nínú àwọn ẹsẹ̀ Ifá káàkiri. Àwọn babaláwo tó tún wá jẹ́ ọmọ lẹ́yìn Ọ̀rúnmìlà gangan lára agbára yìí àwọn náà rí mú lò ń bẹ̀. Kí wọ́n tó lè sọ pé èèyàn jẹ́ babaláwo pé alágbájá yìí o babaláwo ni o òkú mélòó ló ti jí láyé ìgbà yẹn tí ò tíì sí hospital kéèyàn dákú kó yìí kọ̀yàn ká pe Ifá sí kó sì jí. Àbí abiyamọ tó ń rọbí ká pe Ifá kó sì bímọ. Ọ̀gẹ́gẹ́rẹ́ tí ò tíì bọ́ ká pe Ifá kó sì bí. Gbogbo iṣẹ́ yìí làwọn iná fi dàyàn mọ̀ pé babaláwo lẹ́ni. Àbí ẹni tí ó jẹ́ pé ó ń ṣe wàhálà iṣẹ́ talẹ́ ọ̀bá tààrọ̀ kó sọ olòṣì di olóríire iṣẹ́ àwọn babaláwo nù. Wọ́n fi sọ pé babaláwo tí ò jẹ́ káyé ó fọ́ lójú iṣẹ́ Olódùmarè ni wọ́n ń ṣe. Nínú Aníkúlápó yìí ẹ rí i pé agbára tí àkàlà ní òun ni ajíkù ká jí òkú. Ṣùgbọ́n
nípa àìbìkítà, àìtẹ̀lé ìkìlọ̀ nígbà tó fẹ́ obìnrin. Wọ́n dá ifá fún ọba nínú ìlú yẹn pé kí ọba rúbọ kílé rẹ̀ má jó o. Ọba ó fi ẹbọ salọ, ilé wa jó. Wọn ò tí ì tún ilé yẹn mọ. Ìyàwó ọba kékeré ó ń dáná ní ẹ̀yìnkùlé níbi tí gbogbo àwọn jàǹkáríwọ̀ wà. Ibẹ̀ ni Ṣaró ti ń lọ. Obìnrin yìí ló pe Ṣaró. Jẹ́jẹ́ Ṣaró ló ń lọ. Ó ń lọ ń tiẹ̀. Ṣùgbọ́n torí pé ó fẹ́ kóun ní èèyàn tí àwọn jọjọ máa ń wà, Ṣaró bẹ̀rù pé ó ní kó má bẹ̀rù. Bí ó ṣe mú Ṣaró wọlé nù. Ṣùgbọ́n àwọn amí, àwọn tí wọ́n ti lọ ṣòfófó pé obìnrin ti ṣe àṣemáṣe pẹ̀lú Ṣaró. Téèyàn bá sì ti ṣẹ̀ nígbà náà, ẹni tó bá ti ṣẹ̀, ìdájọ́ ni pé kán pa á. Wọ́n wá pa Ṣaró. Kí wọ́n tó di pé wọ́n ń gbé òkú sí inú kòtò, wọ́n máa ń fẹ̀yìn òkú ti igi ni. Láyé ìgbà yẹn máa ń wọ́n fẹ̀yìn ní òkú ti igbó fẹ̀yìntì. Igbó fẹ̀yìntì. Bẹ́ẹ̀ ni wọ́n máa ń gbé òkú sí. Àbí wọ́n tó bá jẹ́ pé ìṣekúṣe ló ṣe, olè lọ́jà, wọn ò ní sìnkú ẹ̀ dáadáa, wọ́n kàn gbé sóríta ni. Ibẹ̀ ni igún àti àkàlà làwọn ó ti wá jẹ òkú. Igún ní jẹ ojú, àkàlà ni ó jẹ ẹ̀dọ̀. Gbígbé tí wọ́n gbé òkú Ṣaró sí ìta, nǹkan kan tó tún wà níbi ẹ̀kọ́ yẹn ni pé ẹni tọ́jọ́ òkú rẹ̀ ò bá tí ì pé, ó láǹfààní láti tún yí padà kó lọ lo àsìkò tí Ọlọ́run dá fún. Gbígbé tí wọ́n gbé òkú Ṣaró sí oríta, àkàlà balẹ̀ láti wá jẹ òkú. Ló wá bi ẹni léèrè pé òkú jí, òkú jí. Lọ́ba jí, ó pé gbogbo ohun tí ó pè. Ó sì ní àdó tí bó ti pé àdó tán bá fi lélẹ̀, kí ló pa ọ́? Wọn ò sì gbọdọ̀ pé obìnrin arẹwà kan láàfin, ó bá ṣẹ́jú sí òun, ló bá ṣe pé èèyàn kéèyàn ni ọ́. Tó bá ṣe pé dáadáa ló ṣe tí ọ̀yọ́ kú ni yóò jì. Ṣùgbọ́n tó bá ti ṣe pé ẹni tó ṣe mọ̀nàmọ́ná ni, ló bá tó pé kí àkàlà ó mú àdó obìnrin yẹn. Nígbà tí wọ́n ti pa, tí wọ́n ti ṣe, wọ́n ti lé kó òun lé láàfin, kò lè gbénú ààfin mọ́. Ó wá lọ wo òkú ọ̀rẹ́kùnrin rẹ̀ tó wá ń ṣàǹkáàánú rẹ̀. Ibẹ̀ ló ti ń rí gbogbo nǹkan táwọn ẹyẹ yẹn tí àkàlà ń ṣe. Ló bá jí àdó yẹn. Ló bá jí àdó yẹn mú. Nígbà tí Ṣaró tó ti jí tán, jíjí tó wá jí mú, wọ́n ń lọ lójú ọ̀nà. Wọn ò fẹ́ gbé nínú ìlú mọ́ torí ó ti di ẹni yẹ̀yẹ́. Lílọ tẹ́ ń lọ lójú ọ̀nà ni wọ́n já sí ìlú mi táwọn èèyàn kú. Wọ́n á ní àdó yìí kóun dán wò bóyá yóò ṣiṣẹ́. Wọ́n ṣáà ń sunkún, ẹni ó ti kú, àwọn dààmú. Ṣé kóun bá yín jí? Wọ́n ní tó bá lè jí, ẹni fẹ́ fún wọn láwọn fún lẹ́gbàá. Ẹgbàá ń dàbí bílíọ̀nù ayé ìsìn. Ló bá na àdó sí òkú, lòkú bá jí. Wọ́n sì sanwó fún un. Pàdé pé inú ìlú tí wọ́n ń wọ̀ gan, nígbà tí wọ́n ti mọ̀ pé ó ní àdó ajíkù, kò tí ẹ béèrè tí wọ́n fi ń pé àwọn ò fún. Bó ṣe di pé tó kù kan bá ti wá kú, wọ́n á gbé yọba jí. Nígbà tí ẹ̀dẹ̀ kan kò mọ jí ọ̀kọ̀ọ̀kan mọ́, ni wọ́n mọ pápọ̀. Tó bá tó bí 10 ni ó tó ọjọ́ wá jí wọn pẹ̀lẹ́ ẹ̀kan náà. Owó á dé, ọrọ̀ dé, obìnrin dé, gbogbo nǹkan. Ṣaró kò rójú ìyàwó ọba yẹn mọ́, kò dọ́dọ̀ rẹ̀.
ìyẹn sì ń fẹ́ káwọn jọ máa ríra kó rí un. Inú wa ń bí òun ló wá lọ bí àdóhùn ló wá mú àdó. ló bá dá gbogbo oògùn tí ń bẹ nínú rẹ̀ lò ló bá rọ èédú sí i. Sàró mọ̀ pé èédú ló wà nínú àdó. ibi tó ti rọ èédú sí i, ọba àlù tó wà ń bẹ gangan ọmọ rẹ̀ bá kú ní máa ń sunkún. Èwo ni ẹkún? Ṣé bí Sàró wà ń bẹ tí máa jí pé bá ti ké sí wọ́n sá ń dààmú wọn nípa ẹnìkan ẹ jẹ́ á pe Sàró gba wọn pè kò mọ̀ pé ìtòrò ti sùn mí lọ́ba òkú jí òkú ò jí o. Ní pé gbogbo agbára tí èèyàn bá ní èèyàn gbọ́dọ̀ máa ṣọ́ra. Bí ajíkulé èèyàn ní ni o, bí òkìgbẹ́ ni o, bá fẹ́ẹ̀ rí ni o, bí egbé ni èèyàn gbọ́dọ̀ ṣọ́ra pàápàá kí èèyàn tó ṣọ́ra fún bẹ́ẹ̀ kí èèyàn má sì máa lérí. So ẹ̀kọ́ tí a rí kọ́ ń bẹ̀ ni pé gbogbo alágbára àwọn tí wọn kì í hùwà bí àwọn aráyé ìsìn, kì í ṣe gbogbo òde ká máa lọ pátí ká máa jẹjẹkújẹ mùmúkúmu ká máa lọ wà ń bẹ́ẹ̀ obìnrin. Àwọn tó bá ní agbára wọn gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀, wọn gbọ́dọ̀ wà fira wọn sí ipò ọ̀wọ̀, wọn gbọ́dọ̀ máa wo ẹ̀gbẹ́ kán máa wo òsì torí pé ìgbàkigbà ni nǹkan lè yí. Wọ́n sì gbọ́dọ̀ máa ṣe àbẹ̀wò ká dáfá ká rúbọ kán sì máa tẹ̀lé torí kéèyàn dáfá tí ò bá rúbọ nǹkan tí wọ́n ní yóò ṣẹlẹ̀ yẹn yóò pàpà wá fi ọwọ́ àgárè bọ̀ mu bó ṣe di pé agbára tí Sàró ní tó ń lò ó bàjẹ́ ni. ó bàjẹ́. So bàbá nínú àwùjọ tá a wà yìí there is a lot of stigmatization tí ó ń ṣẹlẹ̀ táwọn èèyàn bá ti gbọ́ pé ẹni yìí oníṣẹ̀ṣe ni olójú kan tó máa fi ń wò wọ́n wọ́n ní ẹlẹ́bọ ni ẹ má bàa ṣe. Then most especially nínú political landscape wa náà tẹ́ bá rí i pé wọ́n fẹ́ swear political office holder kan wọnú ọ́fíìsì is either Bible tàbí Quran ló máa fi ń ṣe swearing in even in court. Ọgàn kò wà represented at the top echelon of that corporate ladder. Kí ni ìgbésẹ̀ tẹ̀yin tẹ́jọ́ oníṣẹ̀ṣe kí lẹ̀ ń gbé láti rí pé gbogbo àwọn misrepresentations yìí ó ń wà corrected? Àwọn ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé sá? Ní iṣẹ́ ti àwọn tó tún jẹ mọ́rú bí iṣẹ́ bí fíìmù bá àbí. even àwọn tí ó jẹ́ onífíìmù gan a lot of times la máa ń ṣe misrepresentation ìṣẹ̀ṣe nínú àwọn fíìmù wa tá a máa rí pé babaláwo òun ló ba ayé ẹ̀jẹ̀ pásítọ̀ tàbí àfà ló wá padà wá gbà á lẹ̀. Gbogbo kinní yìí àti wá wú àwọn movies yẹn láti kékeré tá a fi dàgbà àti wá rí gbígbà tẹ́ pé bó ṣe rí gangan ní real life òun gangan nìyẹn kò dẹ̀ rí bẹ́ẹ̀. N tó ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe fíìmù ìgbàlódé ló pọ̀ jù. Àwọn tó ń ṣe ìwádìí ìjìnlẹ̀ bíi ká lọ inú odù Ifá ká ṣe kò pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a lè pè ní bíi fiction lọ́pọ̀lọpọ̀ máa ń tẹ̀lé. Tẹ́ bá wo àwọn tó ti síwájú àwọn àgbà bíi irú bàbá Ògúndé ọ̀gá wa Dúróládépọ̀ àwọn méjì yẹn náà fẹ́ẹ́ ṣe gbogbo àwọn yòókù eré ìgbàlódé Kọ́lá Ògúnmọ́lá palm wine drink adìyẹ fiction. So àwọn méjì tí wọ́n tẹ̀lé ìbílẹ̀ púpọ̀ jù náà ni bàbá Ògúndé àti Dúróládépọ̀. Dúróládépọ̀ mú àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé ìtàn Ọ̀yọ́ ìtàn Ifẹ̀ àwọn nǹkan tó ti ṣẹ̀ níjọ́ wọn mú. Ṣùgbọ́n àwọn èèyàn ayé òde òní ọ̀pọ̀lọpọ̀ wọn kò kásá sọ pé àti ìráwọn tó tún tó go deep bí irú tiwọn torí pé tẹ́ bá wo eré ìgbà yẹn oṣù bíi 3-4 ni wọ́n fi ń kọ́ eré mi bóyá orí ìtàgé ni wọ́n ti ṣe bóyá tẹlifíṣàn ní ìsìn kò sí ran dandan mọ́. Tó bá ti ọ̀rọ̀ tó sọ ni wọ́n á ti wá àwọn tí
wọ́n kájú ẹ̀ tí wọ́n mọ̀ pé wọn ò ní ṣẹ̀ṣẹ̀ máa fi òmúlòmú ọ̀rọ̀ tiẹ̀ tó sọnù ọ̀rọ̀ tiẹ̀ tó sọnù pé wọ́n papọ̀ ó dùn ìyẹn jẹ́ kó máa yá ṣùgbọ́n nígbà yẹn kò yá o torí ẹ worú Mọ̀rèmí tí ọ̀gá dúró ṣe ọ̀gá láti lọ sí ibi Ilé Ifẹ̀ níbi tí wọ́n ti ń bọ Mọ̀rèmí gbogbo orin tí wọ́n ń kọ nídìí Mọ̀rèmí ni ẹ ń kọ níbi rẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe ayẹyẹ ó ló ń bẹ gbogbo ẹ̀ náà ń kọ Mọ̀rèmí Àjàsorò ewúrẹ́ ọ̀hún mi mọ̀mọ́ gbà wọ́n ṣe ń kọ́ ń di Mọ̀rèmí nìyẹn ṣùgbọ́n àwọn míì èyí tí wọ́n fi ṣẹ̀yìn wọn níṣẹ́ wọ́n kàn jó àwọn míì ń compose orin fúnra wọn tí wọ́n sì gbogbo wọn náà la lè kíkú iṣẹ́ ṣùgbọ́n àwọn tí wọ́n lọ ní kíní a kí gbogbo wọn kú iṣẹ́ torí iṣẹ́ ọpọlọ kò rọrùn láti ṣe tí bá ti ṣe èèyàn tí Ọlọ́run ń rán tọ́lọ́run kẹ́ tó bùn kò wọ́pọ̀ tẹ́ bá wo gbogbo àwọn ìgbà náà ẹ wo Orogún Adédìgbà tí bàbá Adéjọbí kọ látòkè délẹ̀ orin ìlú ìní ó fi ṣe Ọba Kòsùn látòkè délẹ̀ orin ìlú ọ̀mùtí pa wine drinker ta ló tún wá tí ìṣerú yẹn kọ́ ẹ pé gbogbo ọ̀rọ̀ tí bàbá sọ orin tẹ́lẹ̀ ijó tí wọ́n ń pè ní opera dance drama kò pọ̀ nínú àwọn tó lè torí iṣẹ́ gidigidi ni iṣẹ́ ọpọlọ ni kò sí rọrùn nípa bẹ́ẹ̀ àwọn ọ̀làjú àti ẹ̀sìn ọ̀làjú ó tún wá ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ayé òde òní àwọn èèyàn ò fẹ́ lọ bí nǹkan tó bá ti le jù àbí pé kán má máa rò pé olóògùn ni máa yẹn o bóyá yẹn ló jẹ́ kẹ́lòmíì máa àwọn ọ̀pọ̀lọpọ̀ tó sì ń pe ọ̀fọ̀ nínú fíìmù ní ìsìnkẹ́ wọ́n kàn ń pè lásán náà ni wọ́n lòmíràn ìkan tí mo kàn rí pẹ̀lú ọ̀fọ̀ tó ń pè ni pé kì í ṣe dandan kí ọ̀fọ̀ ó pọ̀ ó pọ̀ kíní ló di àkàrà ló béjì kókó ọ̀fọ̀ lè mọ́ ju 2 mẹ́ta lọ tí ó sì lọ lọ́gangan ibi tó ń fẹ́ fẹ́ kéèyàn ó ṣubú ni o tí kinní kan bá ṣe kinní aṣubú tí kinní gbọ̀n ṣùgbọ́n igba lódogóje èrò ní ọ̀wájà gbangba àgbangba wọ́n ń wá rò pé táwọn bá ti ń wí bá ní ṣùgbọ́n wọ́n fi ń dá àwọn èèyàn lára yá náà ni ọ̀fọ̀ ó ní ẹ̀jẹ̀ wọn tínú bá ń rùn yàn bàbá pọ̀fọ̀ sí nísìn wàá dárúkọ nù wàá dárúkọ ọ̀fun yóò sì túká ń bẹ̀ wọ́n gbà tá a bá tún wá mú etí tó sára ẹ̀ mọ́ ẹni nígbà ó ti di nǹkan kíní mi tó bó ṣe jẹ́ nìyẹn. ẹ sà nínú Ifá wọ́n sọ pé Ifá ní connection pẹ̀lú science as a matter of fact àwọn míì máa sọ pé ní táìmù kan kó tó di pé ultrasound scan kó tó wáyé kí sáyẹ́ǹsì tó gbèdé pé Ifá náà máa ń mọ gender ọmọ tó bá wà nínú tó bá ti ṣe bá Ifá ti mọ̀ kí ni connection tó wà láàrin Ifá àti science. Kò sí nǹkan tí Ifá ò fà ní àsìkò kan tí aláǹfààní láti máa ṣe Ifá Olókun Asọ̀rọ̀dayọ̀ ẹ rí i pé gbogbo àwọn ọ̀tàn tá à ń lò ń bẹ láti inú ẹsẹ̀ Ifá láti mú àwa ṣe ní ọ̀nà tí ó gbà fi yé àwọn èèyàn kò sí nǹkan tí Ifá ò kó Ifá jẹ́ nǹkan tó jẹ́ pé n tá lè pè bíi Bíbélì Yorùbá téèyàn bá fẹ́ mọ èdè Yorùbá inú ẹsẹ̀ Ifá ló wà téèyàn bá fẹ́ mọ òwe Yorùbá inú ẹsẹ̀ Ifá ló wà téèyàn bá fẹ́ mọ oríkì bí wọ́n ṣe tẹ̀lú kọ̀ọ̀kan dùn inú ẹsẹ̀ Ifá ló wà kò sí nǹkan téèyàn bá gbé Ifá kalẹ̀ báyìí bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ science ẹ rí science mú bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ literature ẹ rí literature mú bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ healing ìwòsàn ẹ rí mú bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ní Ifá ti ló kó papọ̀ ó ti kó. mo fẹ́ ká tẹ̀síwájú lórí ọ̀rọ̀ Ifá yẹn kẹ́ lè enlighten wa torí gbogbo ìgbà ni àwọn èèyàn ti rí pé ok
tóyìnbó bá ti ṣe oògùn tán ti fi sínú, ti package ẹ̀ sínú capsule nǹkan kan, a máa ń lò ó. But ẹlòmíì bóyá orí ń fọ́ ni tàbí nǹkan ń ṣe ni ní àgọ́ ara ẹ̀, tí a bá róníṣẹ̀ṣe tó bá fún ní nǹkan pé ó yá orí ń fọ́ ẹ àbí nírun ẹ gba kíní ìyẹ́bù yìí kó lò á ní God forbid. Àwọn àlàyé wo lẹ lè ṣe láti fi raise the consciousness àwọn èèyàn nípa gbogbo àwọn mistakes tí ẹlòmíì ń ṣe nípa ètò ìlera ẹni tí ṣẹ̀ṣe ti ṣe lánàá? Ara nǹkan tí a máa ń sọ fún kò ṣe rí ọ̀làjú àti ẹ̀sìn òkèèrè tán ti mú wá yẹn ó ti bọ́ sí gbogbo àwọn èèyàn lára, kò jẹ́ kí wọ́n lè darapọ̀ mọ́. Kò yẹ kí èèyàn lè tijú sí nǹkan àbínibí rẹ̀. Gbogbo ohun tá a máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà náà ni pé gbogbo nǹkan tó bá ti jẹ́ nǹkan tiwa kì í ṣe gbogbo ẹ̀ náà ni ò dáa. Ṣùgbọ́n àwọn ọ̀làjú àtàwọn ẹ̀sìn yẹn wọ́n ti bàjẹ́ mọ́ wa lọ́wọ́. Tẹ́ bá mọ ọṣẹ dúdú tẹ́ pé kí ni wá débi ọṣẹ dúdú? Tọ́ bá mú kíní pé kí ni wá dé? Gbogbo ẹ̀ ni wọ́n ti bàjẹ́. Ṣùgbọ́n àwa táwa bá jẹ́ ojúlówó ọmọ Yorùbá, ó yẹ kí èèyàn máa tẹpẹlẹ mọ́ ní ṣíṣe. Gbogbo ìṣe wa, ìwọlé ìjáde wa, òkè wa, oúnjẹ wa, aṣọ tá à ń wọ̀, ká má tijú. Ìtìjú ní ń fà tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ò lè yọ sí bọ́ńbọ́. Ẹ wo orúkọ tá à ń jẹ́ gan. Ẹ rí i pé orúkọ táwọn bàbá wa ní ló nítumọ̀ jù. Ló nítumọ̀. Èbó yóò sọ ọmọ rẹ̀ ní Bush. Èbó ń jẹ́ carpenter. Èbó ń jẹ́ stone. Bẹ́ẹ̀ni. Yorùbá ò lè lajú lẹ̀kọ́ wọn máa pe ọmọ rẹ̀ ní stone. Pé àwa la lórúkọ. Bẹ́ẹ̀ náà làwọn Muslim ọ̀pọ̀lọpọ̀ orúkọ wọn náà ni ò nítumọ̀. Wòsílà, àga, símbì, pátákó ẹsẹ̀ ẹṣin, àgà, múfútáù, àgà, oríṣiríṣi. Ṣùgbọ́n àwa Yorùbá, Ajíbọ́lá, Adéọlá, Adémọ́lá, Ọmọ́wùmí, orúkọ tá à ń sọ. Gbogbo nǹkan tiwa ló yẹ kí ká má tijú, ká máa ṣe ló dáa jù. Pé èèyàn bá wá ń jẹ́ nínú ewì mi kan, mo ní aléjì ńlé, a sì ń wéjì ròde, alórúkọ nílé, a tó ń tọrọ orúkọ sọmọ, agbòmìnira òṣèlú, a ò lómìnira àṣà. Tá a bá jórúkọ ànábì kan kò lè fúnni ní ládá, orúkọ ọ̀sàmì kò lè gbéni dálùjánnà. Iṣẹ́ ọwọ́ oníkálukú ló ń ti kálukú kiri, ìwà èèyàn ní í ṣe sábàbí èèyàn. Ó lágbára gan. Bàbá, mo fẹ́ kẹ́ ẹ ṣe clarity kan lórí ọ̀rọ̀ èṣù àti Satan. Ẹlòmíràn ní èṣù is evil. But ní inú ìṣẹ̀ṣe, àwọn oníṣẹ̀ṣe believe pé èṣù ò kí ń ṣe evil, èṣù ò represent evil. Kí ni àlàyé tẹ́ lè ṣe fún wa ní orí ẹ̀? Ìṣẹ̀ṣe lórí ọ̀rọ̀ èṣù. Tó máa ní èṣù is evil. God forbid. Ṣé mọ̀ pé ara àléébù tí wọ́n ti fi kan ẹ̀sìn ìbílẹ̀ ẹlẹ́gbára, èṣù law enforcement agent ni. Ó yàtọ̀ sí Satan tí àwọn ń kà tàbí devil tí wọ́n ń kà nínú ìwé tiwọn. Ọba kan ń bẹ lÉkòó tí wọ́n ń pè ní Èṣùgbàyí tó jọba. Tó yẹ pé ní tó fi dì sí náà sì ń sọdún ẹlẹ́gbára lÉkòó tí wọ́n ń ṣe ọdún rẹ̀ tán ṣe dáadáa. Èṣù kì í ṣe ọ̀tọ̀ ní torí oríṣiríṣi èṣù ló wà. Pé wọ́n tó kàn dé pé orúkọ yẹn ni wọ́n fi ń jẹ́. Bírú àpẹẹrẹ nísìn, ẹ wo Ṣàngó. Ẹ rí i pé Ṣàngó Ọ̀yọ́, Ṣàngó tó jọba lọ́yọ̀ọ́ ó yàtọ̀ sí Ṣàngó tó dòrìṣà. Ṣàngó tó jọba tó pokùnso yẹn, òun làwọn èèyàn rò pé tó jẹ́ pé Ṣàngó náà ni. Bẹ́ẹ̀ni. So èṣù ẹlẹ́gbára, èṣù ẹ̀bìtà ó yàtọ̀ sí èṣù ọlá ìlú tí ń lànà owó, tí ń kẹ́ gbogbo èèyàn, tí ń ṣe ọ̀tọ̀ ní èṣù ẹ̀bìtà. Ṣùgbọ́n àwọn èèyàn kò mọ ìtumọ̀ rẹ̀. Pàápàá èṣù tá à ń bọ nílẹ̀ Yorùbá
èṣù tí ń lànà owó, èṣù tí ń ṣínà owó fún yàn, tí ń sì ń fi ọ̀nà hàn yàn. Gbogbo ìwọlé ìjáde, àwọn tó ń tòde ọ̀run bọ̀ ayé, àwọn tí ń ta ayé, èṣù ló wà ní oríta mẹ́ta at crossroad. Pé ẹni tó yẹ ó lọ, ẹni tí ò yẹ ó lọ, òun ní iṣẹ́ tiẹ̀ nìyẹn. Kì í ṣe pé ká máa fi irun wájú pọ̀ mọ́ tí pàkọ́. Ẹ sà, ẹ ṣé gan tí a pè yín tí ẹ dẹ̀ jẹ́ wa ní orí ètò sà. Inú mi dùn gan láti ní yín ní orí ètò. Mo fẹ́ kẹ́ ẹ fi ọ̀rọ̀ ìgbìyànjú kí ẹ sọ fún ọ̀rọ̀ ìgbìyànjú fún àwọn tí wọ́n wò wá ní ilé nípa ọ̀rọ̀ ìṣẹ̀ṣe, káyé ká máa ṣátà àwọn oníṣẹ̀ṣe. A dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń wò wá, tẹ́ ẹ ti ń gbọ́ wa. Ilé ò ní lé yín, ọ̀nà ò ní nà yín. Àṣẹ. Gbangba òde ò ní gbá yín lójú. Àṣẹ. Ẹ má jẹ́ kí a sọnù ká tó sọnù. Ká máa jẹ oúnjẹ ìbílẹ̀ wa, ká máa wọ aṣọ ìbílẹ̀ wa, ká máa sọ èdè abínibí wa. Kì í ṣe kò sí tìjú ń bẹ̀. Orílẹ̀-èdè tí ò bá ti máa ṣèṣe tiẹ̀, ìṣe níṣe ni ó máa ṣe, ìwà oníwà ni ó máa wù. Àgbàwọ̀ ṣòkòtò tí ò bá fúnni lẹ́sẹ̀ yóò sò wọ́n lórúnkún. Rẹ́gírẹ́gí ló ń tẹ ní báwọn lára jọ. Tá a bá ń ṣe nǹkan wa, èèyàn bá pé bí wọ́n ti ń ṣe níbẹ̀ báyìí là á ṣe ń lé wa, èèwọ̀ bòmíì ni. Báwa ti ń ṣe ń ràn tiwa ni, kò sí tìjú ń bẹ̀. Lódùmarè ó kọ́ wa, Lódùmarè ó gẹ̀ wá. Àṣẹ. Ọ̀nà ó là fún wa. Àṣẹ. A máa lọ re, a máa bọ̀ re. Àṣẹ. Ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́. Àṣẹ. Etí tẹ́ ẹ fi ń gbọ́ wá ò ní di. Àṣẹ. Àwa la máa wá, ẹ̀yin la máa bá. Àṣẹ. Ẹ ṣé gan sà, inú wa dùn láti ní lórí ètò. Ẹ̀yin tí wà nílé, ẹ ti gbọ́rọ̀ láti ẹnu the legendary Baba Ifáyẹmí Ẹlẹ́bùíbọn. Ẹ ṣé gan tẹ́ darapọ̀ mọ́ wa ní orí ètò Unscripted with Jeff Owólẹ́wà náà ni. God bless you. Ó dàbọ̀. Ẹ ṣé gan. Please subscribe to my YouTube channel and press the notification button.